ṣé ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Ọbásanjọ́ lẹ́yìn tó kúrò nínú ẹgbẹ́ APC? ọ̀kan lára àwọn ọmọ ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ìyẹn Ìyábọ̀ Ọbásanjọ́ Bello tó fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sílẹ̀ láìpẹ́ yìí ni wọ́n ti tẹ́wọ́ gbà padà sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí nínú ayẹyẹ ńlá kan tó wáyé ní sẹkítẹ́ríàtì ẹgbẹ́ òṣèlú PDP nílùú Àbẹ́òkúta. Alága ẹgbẹ́ náà nípínlẹ̀ Ògùn Dókítà Àbáyọ̀mí Tẹ́lá pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ mìíràn gbé àsíá ẹgbẹ́ fún Ìyábọ̀ Ọbásanjọ́ Bello gẹ́gẹ́ bí àmì ìfọwọ́sí pé òun ni olùdíje ẹgbẹ́ òṣèlú PDP fún ipò aṣojú-ṣòfin lẹ́kùn ìdìbò àárín gbùngbùn Ògùn nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Kí ayẹyẹ náà tó bẹ̀rẹ̀, Ìyábọ̀ Ọbásanjọ́ pẹ̀lú olùdíje gómìnà ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ògùn Ládi Adébútú, àwọn alátìlẹ́yìn rẹ̀ àti ọmọ ẹgbẹ́ PDP láti oríṣiríṣi agbègbè nípínlẹ̀ náà rìn káàkiri àwọn òpópónà pàtàkì ní Àbẹ́òkúta. Nígbà tó ń sọ̀rọ̀, Dókítà Tẹ́lá sọ pé ní orúkọ alága ẹgbẹ́ PDP ní orílẹ̀-èdè wa Alhaji Abdulrahman Mohammed àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ alákòóso ìyẹn National Working Committee, èmi Dókítà Àbáyọ̀mí Tẹ́lá, alága PDP nípínlẹ̀ Ògùn àti ní orúkọ PDP ní àárín gbùngbùn Ògùn, mo ń gbé àsíá yìí fún arábìnrin wa ọ̀jọ̀gbọ́n sẹ́nitọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ Bello gẹ́gẹ́ bí àmì ẹgbẹ́ fún ìdíje ipò aṣòfin ẹkùn ìdìbò àárín gbùngbùn Ògùn. Lẹ́yìn tó búra pé òun yóò sin ẹgbẹ́ náà tọkàntọkàn, Ìyábọ̀ Ọbásanjọ́ Bello sọ pé òun yóò máa tẹ̀lé ìlànà àti òfin ẹgbẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe wí, mo fi ara mi fún àwọn àfojúsùn ẹgbẹ́ PDP, mo máa ṣiṣẹ́ fún ire àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn àti gbogbo Nàìjíríà pẹ̀lú òtítọ́, ìtẹ́lọ́rùn àti ìfọkànsìn tó tọ́, kí n sì fi àǹfààní àwọn ènìyàn síwájú ju ti èmi tàbí ẹgbẹ́ kankan lọ. Ọbásanjọ́ Bello sọ pé ìdí tí òun fi kúrò nínú APC ni nítorí àìbọ̀wọ̀, ìwà ìkọ̀sílẹ̀ àti àìṣòdodo láti ọ̀dọ̀ àwọn adarí ẹgbẹ́ náà. Ìyábọ̀, ẹni tí yóò pé ọmọ ọgọ́ta ọdún lọ́dún tó ń bọ̀, sọ pé APC ń hùwà sí òun bíi ọmọ kékeré. Nígbà tí mo pinnu láti padà sídìí òṣèlú, mo darapọ̀ mọ́ APC nítorí bí ààrẹ Bọ́lá Tinubu ṣe máa ń bu ọlá fún mi nígbàkúgbà tí a bá pàdé, ṣùgbọ́n ó ní pẹ̀lú gbogbo ipa tóun ti kó nínú APC, wọn kò fóun ní ààyè nínú àwọn ipò pàtàkì ẹgbẹ́ náà. Ó tún fẹ̀sùn kan àwọn adarí APC pé wọn kò fiyèsí àwọn èrò àti àkíyèsí rẹ̀ lórí bí wọ́n ṣe yan àwọn olùdíje àti ètò ìfọwọ́sowọ́pọ̀ inú ẹgbẹ́. Ọbásanjọ́ Bello sọ pé òun ní ìgboyà pé òun yóò ṣẹ́gun nínú ìdìbò tó ń bọ̀ nítorí pé òun ni olùdíje tó kún ojú òṣùwọ̀n ní ẹkùn àárín gbùngbùn Ògùn. Nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, olùdíje fúnpò gómìnà Ládi Adébútú ṣèlérí pé tóun bá di gómìnà, ìjọba rẹ̀ yóò fáwọn ìjọba ìbílẹ̀ ní òmìnira pípé àti pé yóò máa lo owó ìlú ní ọ̀nà tó yẹ.